Ògo ni fọ́lọ́run lókè ọ̀run àti láyé àlàáfíà ìfẹ́núre sí gbogbo ènìyàn. Mo tún kí wa kú ìsinmi lẹ́ẹ̀kan sí lónìí. Ẹ má bínú pé mo tún padà wá ní ẹ̀kejì sórí afẹ́fẹ́. Gbogbo ènìyàn pátápátá, Mùsùlùmí, oníṣẹ̀ṣe, Kristẹni, Kérúbù, Sẹ̀lẹ̀. Fídíò tí mo fẹ́ kẹ́ wò yìí, mo fẹ́ kẹ́ kọ kọ́mẹ́ǹtì lé lórí náà. Kẹ́ wo ohun tí ọ̀gbẹ́ni yìí àáfàá tó pèrè ẹ̀ láàfáà ẹ̀jẹ̀ ńgbẹ́ tó pèrè ẹ̀ láàfáà ẹ̀ tó sọ nípa Mọ́rẹ́níkejì Ìgbìn Ọ̀run wá, tó sọ nípa Kérúbù àti Séráfù, tó sọ nípa Sẹ̀lẹ̀, tó sọ nípa Kristẹni. Ẹ jẹ́ agbọ́n tó sọ nípa àwọn ẹlẹ́sìn ìbílẹ̀. Àáfàá yìí wá ń sọ ń bẹ̀, ó wá ń sọ̀rọ̀ ọmọ obìnrin tó kù yìí. Wọ́n ní ẹwú bọ́ ṣe ń fi wà ròyìn ẹ̀, ó ṣe dáadáa sáwọn èèyàn, ń ṣe sàárà, ń ṣọ̀tọrẹ àánú, ó láàánú, ó ṣe dáadáa sáwọn èèyàn. Wọ́n ní òun ò sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀, ìwà ẹ̀ lọ́lọ́ máa fi jọ́ọ̀jì ẹ̀, ìwà ẹ̀ tó fi ń ròyìn ẹ̀ láyé ń bí, òun máa lọ fèsì lọ́hùn-ún, òun ò sọ̀rọ̀ ẹ̀sìn tó lọ́lọ́run ló lẹ̀sìn ẹ̀, ẹ wo ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹ̀ jẹ́. Òun ò sọ̀rọ̀ ẹ̀sìn, Ọlọ́run ló lẹ̀sìn ẹ̀. Subhanallah. Ẹ wo fọ́múlà jọ́ọ̀jì ẹ̀ táfà lò, ó lu fọ́múlà jọ́ọ̀jì ẹ̀ nígbà tó débi ọ̀rọ̀ ẹ̀sìn. Irú ẹ̀sìn wo lóbìnrin yìí kúlé lórí? It's better kẹgbẹ́ ní dákẹ́tẹ́ balẹ̀ sọ̀rọ̀ ń pa ẹ̀ fílẹ̀. Ládùúgbò àyà Kùránì tó wọ́ pọ̀ nínú Al-Kùránì, àyà Kùránì tó sùn lọ rẹ́kẹrẹ́kẹ́. Ìgbì kan Ọlọ́run sọ ń bẹ̀ pé innani ana Allah, dájúdájú èmi ni Ọlọ́run. I am the Lord. Innani ana Allah. Surely, verily, I am the Lord. Fa'budni, worship me. Èmi ni ẹ máa sìn, èmi Ọlọ́run. Ṣé Ọlọ́run làwọn Kérúbù ń sìn? Àwọn tó ń sìn Jésù, tó ń pè Jésù lólúwa. Sẹ̀lẹ̀ ṣọ́lọ́run ni wọ́n ń sìn. Kérúbù Séráfù ṣọ́lọ́run ló ń sìn, àwọn Bàtálá tó ń bọ̀ pẹ́ ṣọ́lọ́run ló ń sìn. Ọlọ́run lèmi ni Ọlọ́run, fa'budni, èmi ni o máa sìn. Wa aqimis salata li dhikri. Wa aqimis salata li dhikri. Máa wá kírun wákàtí márùn-ún láti fi ṣe kíni, láti máa fi rántí mi. Àyá Kùránì Suratu Taha, àfóòrí yẹn kóòtì. Obìnrin yìí ṣọ́lọ́run ló sìn. Ẹn tó kọ́mẹ́ntì yẹn máa blọ́ọ̀kẹ́ dànù. Èmi ṣàfáà lọ́bẹ̀ yọ àwọn àfáà gbogbo ayé tó fẹ́ dá lọ́dọ̀ gbogbo èèyàn tẹ́ máa ń fọ́lò. Ẹ lọ fọ́lò àwọn bàbá kí ó gba kíní kan tẹ́ ń fọ́lò àwọn láwà ní pupa tí wọ́n bá lẹ́bọ ṣe bá kírísítẹ́nì ṣe bá ń ṣe máa lókè lọ ṣùṣì yín bẹ̀. Tó bá kọ́mẹ́ntì rubbish, I will block you. If you comment again, I will block you. Mufti Manchester ṣe wà ń bẹ̀. Tí Mufti Manchester bá wà ń bẹ̀ tẹ́nìkan bá Àyìndé kíní kan Akóredé, ẹ block ẹ dànù. Who are you? We'll ask you to come here. Are you invited here? So, ẹ̀yin ewu tó bá débi ọ̀rọ̀ ẹ̀sìn, àwọn àfáàlẹ̀ Yorùbá wọn kì í lè sọ̀rọ̀. Ọmọbìnrin yìí kú sípò kèfèrí, ọ̀tá Ọlọ́run lọmọbìnrin tó kú yìí, ọ̀tá Ọlọ́run ni. Ọba yìí jẹ́ obìnrin ni. Abayé jẹ́ obìnrin ni, ó bá tàwọn èèyàn jẹ́. Ó ti mislead àwọn èèyàn. Àkọ́kọ́ ìdájọ́ obìnrin yìí, orúkọ Islam ń bẹ lára orúkọ rẹ̀. Ẹ̀yin admin ẹ block ẹ̀, ó sì ń bèbú. Ẹ jẹ́ ń block ẹ̀ dànù fúnra mi bí. Mo ti block ẹ̀ dànù. Lọ bá àwọn àfáà tó pọ̀ London. Àwọn àfáà 3-in-1 ẹ lọ bá wọn. Máa lọ sọ́dọ̀ àwọn àfáà 3-in-1 tó ń tẹ̀lé. Àwọn àfáà 3-in-1 tẹ́jọ gbádùn ẹ má lọ́dọ̀ wọn. Ṣó ti yé? Obìnrin yìí káàfà tó máa wá sọ̀rọ̀. Ṣó ti yé sìn? Mo ti block ẹ̀ dànù. Lọ bá àwọn àfáà 3-in-1, àwọn àfáà tẹ́jọ ń ṣẹlẹ́yà, àwọn àfáà tó wọ́n fẹ́ dá lọ́dọ̀ Mùsùlùmí kọ́ dá lọ́dọ̀ Kírísítẹ́nì kọ́ dá lọ́dọ̀ kèfèrí.
gbogbo wáàsí wọn ẹ̀sìn ló báyé jẹ́, ẹ̀sìn lẹ fi báyé jẹ́, kẹsà gbogbo wọn ìfẹ́ lọ́mọ máa sọ, wọn ní sọ̀rọ̀ ẹ̀sìn. Àwọn àfáà tó ẹgbẹ́ ayàkùnrin ní wà wọn lè fi nílẹ̀ lójú ayé pé Islam nìkan lẹ̀sìn, ó kù yóò kọ́ lọ́hùn ẹ̀ rojú ẹ̀. Náà kí ni mo fẹ́ lù ní ọ̀rọ̀ mi? Ẹ wo àfáà ìwádìí bí ọ̀rọ̀ ẹ̀sìn, ó wá dọ́jì ẹ̀sìn, ó ní Ọlọ́run ló lẹ́sìn. Ọlọ́run ló lẹ́sìn, ẹ̀fọ̀ rẹ̀ sílẹ̀ kò sí tó kàn pẹ̀lú rẹ̀ sí ẹ̀ àmúdá níwà dáadáa ló fi ń ròyìn ẹ̀ dáadáa, ìwà òṣìwò kó o níwà ju ànábì Muhammadu lọ. Bó tẹ̀ jẹ́ pé ẹ̀dá kan ò lè níwà tó ànábì, kò sẹ́ni tó níwà tó ànábì sallallahu alaihi wasallam, kó o tẹ̀ tún wá níwà dà ànábì lọ. Mo rò pé gbogbo yín ti rí fídíò yẹn báyìí. Ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ ẹni tó fi fídíò yìí tó fi sọwọ́ sí mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ebi tán ti ń gbà àbáyé jẹ́ nìyẹn. Ọlọ́run dẹ̀ mú yín, Ọlọ́run mú yín. Kò ṣe yín ní àwọn tó wà lórí kò jẹ́ kán tẹ̀lé ru yín yìí. Nàìjíríà ìbá ti dàrú, ilẹ̀ Yorùbá ìbá ti dàrú. Ṣùgbọ́n mi ní tí sọ mọ́ọ̀chì ọ̀rọ̀. Mo fẹ́ kó kálukú kọ́mẹ́ǹtì báyìí o lórí ọ̀gbẹ́ni yìí, lórí àáfàá yìí, because tó bá dọ̀la àwọn àwà tó dánú wà nábì yẹn èmi ò fẹ́ kó sọ fún mi tó fi já nábì lóníwà tó dá mùsùlùmí àbí kíní kan lẹ́lẹ́sìn tó bá di ọ̀la màá padà wá. Ọ̀fọ́n mi ó fẹ́ tọ̀ sí gbẹ̀gìrì bóyá oníkálukú akẹ́kọ̀ọ́ ẹ̀dá ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹgbẹ́ wa ẹ ní bínú o, mo fẹ́ na pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní pọ̀pá. Ẹni bá wá wù kó tabá àwa náà ní kíá. Ẹ ṣé púpọ̀, ẹ bá mi wo, ẹ bá mi comment, ẹ bá mi share ẹ káàkiri, ẹ bá mi pín káàkiri, ẹ bá mi pín káàkiri, ẹ bá mi pín káàkiri. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ohun tí pa Ọlọ́run nítorí tó fi sọ̀rọ̀ eléyìí, Ọlọ́run sọ wá ju ọ̀la lọ. Ẹ wà lálàáfíà. Lórí ọ̀rẹ́ wa àáfàá wa wọ́n sọ pé àáfàá lẹ́gbàá ni. Màá tún sáré fi fídíò kan hàn yín. Ẹ jẹ́ àfọkànbalẹ̀, dídùn lọ́sàn máa so, ibi ire lòkè máa gbé wa rè. Màá sáré fi fídíò kan hàn yín yàtọ̀ sí èyí tí mo ti fi hàn wá ní àná yẹn, kẹ́ẹ̀kan wò kẹ́gbọ́n gbólóhùn yẹn díẹ̀. Tó bá ṣe sàárà fara ìbàdí lórí àgbo ìbàdí ó ní àgbò ìkùsí ìbàdí gbogbo ẹ̀wọ̀n kùsí ìbàdí ọ̀rọ̀ nìyẹn. Ọlọ́run ilẹ̀ yàgbà tó kà áwọn ìgbà tó bá ti lẹ́gbọ̀n mẹ́sàn-án àmú gbogbo ṣe ti bàjẹ́. Ọlọ́dẹ̀kùn náà tẹ́lẹ̀ kọ́ sí ní ìbò tó ń ṣe ó tún abẹ́ nínú abẹ́ ní òfin. So obìnrin tó kù yìí ó kù sí ìlànà ẹ̀bọ ni lẹ́yìn bá ti ṣe nǹkan ilé ìsìlámù ẹ̀bọ ni. Ìgbẹ́ tí wọ́n pè mọ́ta mẹ́ta lọ́kàn ẹ̀bọ jẹ́ ẹ̀bọ làwọn Kristẹni. Lẹ́bọ làwọn Kristẹni. Gbogbo ẹ̀ tó bá ń pè mẹ́ta lọ́kàn ẹlẹ́bọ ni. Ọlọ́dẹ sọ bá ń dùgbà tó bá ti ṣe ẹbọ ṣe ti bàjẹ́. Tó bá kú ẹni òfò ni kí wọ́n ní sẹ́yìn àǹfààní ṣe máa ń lò kí ó bọ́ọ̀lù yìí. Ẹ̀jẹ̀ kúrò àǹkà sọ́dọ̀ tó sọ́mọ́ rẹ̀ àyà 65. Ẹ̀jẹ̀ kí wọ́n gbà fẹ́. Ẹ̀jẹ̀ ń dá dúró bẹ́ẹ̀, ẹ̀jẹ̀ ń dá dúró bẹ́ẹ̀, ẹ̀jẹ̀ ń dá dúró bẹ́ẹ̀, ẹ̀jẹ̀ ń dá dúró bẹ́ẹ̀. Nítorí kálukú ló ní nǹkan ṣe. Mo adẹ́kùn fẹ́ pàdé ọmọ mi Ezekiel Noah lórí ètò tí yóò ṣe ní aago 8. Mo kí wa lẹ́ẹ̀kan sí lórúkọ Jésù, yóò dára fún wa. Ẹ ṣé, ẹ máa bá mi share. Èmi náà love yín, Oyèkálẹ̀ Ọlálẹ́yẹ, love and share, love, like and share. Thank you, thank you. Love, like and share. Ẹ dẹ̀ máa bá mi comment. Ìwọ tí o bá tí sí lórí péjì Takuti Jésù, jọ̀wọ́ torí Ọlọ́run make sure wípé o join wa. Dẹ̀ bá mi pín fún àwọn mìíràn tí wọ́n ti sí mbẹ̀. Lórúkọ Jésù yóò dára fún wa. Mo kí wa lọ́pọ̀lọpọ̀. Kí la ó ṣe lé ní báyìí Ọlọ́run. Òun owó lọ pàdé yìí lọ́nà. Ńgbà tó bá rí owó náà tán, ṣe bí yìí ni ó padà fi rà. Ọlọ́run ó mọ̀ wá ṣe apá kan jà mọ́ o. Ó ṣe apá kan jà mọ́. Bọ̀ kí n tó sọ̀rọ̀. Oh my God. Kí n tó sọ̀rọ̀. Màá play voice note bàbá kan fún wa.
màá play first note bàbá kan fún wa bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà lẹ́yìn yẹn ni máa wá sọ̀rọ̀ lẹ́yìn yẹn ni máa sọ̀rọ̀ lẹ́yìn tẹ́ bá ti gbọ́ first note yẹn ntọ́ yẹ ká ṣe ẹ̀yin èèyàn náà la ní ìdájọ́ lọ́wọ́ gbogbo agbára ti Ọlọ́run ni ẹ bá mi wo audio mo jù sí yẹn níbẹ̀ yẹn ẹ má bá mi play ẹ̀ kó lè jáde dáadáa ẹ bá mi play ẹ̀ kó lè jáde dáadáa torí Ọlọ́run ẹ bá mi play ẹ̀. Connected. Ẹ jẹ́ ká jọ gbọ́ first note látẹnu àáfàá kan. Mo dúpẹ́ o, beautiful Diyopi. Yes, ẹ bá mi bẹ̀rẹ̀. Ẹ kà ẹ. Tàbí tí mo bá mọ ibi tẹ́ wà máa ń sẹ́ǹdì ìwé yẹn láti Onitsha tí mo wà, wọ́n á bá mi pé wọ́n fún láti Onitsha. Oh God. Onitsha, ọmọ bíbí ìlú Ifọ̀ Ọ̀ṣun ni mí, Ifọ̀ Òrùlú. Mẹ́mẹ́lì Abdulrauf. Bẹ́ẹ̀ ìmáàmù mọ́sálásí ńlá kan ní mí nílùú Onitsha. Ẹ ṣe mo dúpẹ́. Bẹ́ẹ̀ bọ́yìn ọmọ nǹkan tó ń sọ. Kò sí mo torí kíní yìí, mo lọ sílé ìwé, mo lọ sí yunifásitì láti lọ àgbọ́dọ̀ kéwú dádì ká mọ̀ ké ìwé. Alhaji Lukman Ọ̀dọ̀fin ló sọ̀rọ̀ láti Onitsha, ìmáàmù àgbà nílùú Onitsha. Ọ̀pọ̀ náà wọn lọ́lọ́ lé kéwú tí ọ̀lọ́ lé ìwé, ọ̀pọ̀ lọ́lọ́ lé ìwé kò ní mọ̀ ìwé kò lọ́gbọ́n kò ní rírí ayé. Bẹ́ẹ̀ ni dádì, àwọn àgbàlagbà ní Islam wọ́n máa ń ní wọ́n ní skul mẹ́ta ló wà. Wọ́n ní Western education wà. Mo fẹ́ ká jọ kọ́ Islamic education wà. Nínú àwọn àfáà ọlọ́pọlọ pípé. The education of the school of life. Téèyàn ọba ti ní mẹ́tẹ̀ẹ̀ta dàbí á ní ṣòro. Kò tiẹ̀ ráyé wá. Kò ráyé wá dàbí. Kò sí ẹni tí kò mọ̀ wípé olórí burúkú làwọn àfáà yẹn. Jésù. Bàbá mi. Alákatakítí ni Ẹ máa bá mi like, ẹ máa bá mi love. Ẹ̀sìn. Ẹ má jẹ́ kó hang torí Ọlọ́run ká lè gbádùn ẹ̀. Mo lè fún yín ní example 100 níbi táwọn mẹ́tì ti sọ pé ẹ̀sìn dáadáa sáwọn alòlèkìtà àwọn Christian. Ẹ máa gbọ́ o. Ṣé dáàdi ń gbọ́rọ̀ mi? Mo wà pẹ̀lú yín bàbá mi 100% mo wà pẹ̀lú yín. Ìwé kan bẹ tí màá fẹ́ tí mo ti sọ. Tí ànábì ní pé tí ẹ bá lọ sójú ogun, tí ẹ bá wá jà yín lógun, tẹ́ ẹ bá ń bá wọn kèfèrí jagun. Ànábì kan náà ni. Ẹ má fọwọ́ kan mọ́ ń bọ̀ òye ẹja tó. Ẹ má fọwọ́ kan ilé ìjọsìn wọn. Ẹ má bà ilé ìjọsìn àwọn Christian jẹ́. Ẹ má pa wọn. Ẹ má rise against them. Ẹ má ṣàbúrú kankan sí wọn. They are our brothers. Ẹ máa bá mi tẹ love and life. Make peace with them. Yes, God bless you. Bẹ́ẹ̀ sì bá mi Ṣé rí àfáà lẹ́gbàá dádì? àfáà lẹ́gbàá. Àti wọ́n tó mẹ́rin báyẹn tó jẹ́ pé àwọn ni wọ́n ń fi akatakiti wọn da ilẹ̀ Yorùbá láàmú. Oh my God. Nígbà tí Ànábì bá ní pé lákòndí nọ̀kan wálé àdín, ẹ̀sìn tiyín, ẹ̀sìn tiwọn. Ẹ má bú ẹ̀sìn wọn, ẹ má bú tí wọ́n ń sìn. Bàbá ẹ̀sìn láàbíà. Tí wọ́n mọ̀ àmìta, wọ́n mọ̀ bá bú ẹ̀sìn tiyín, wọ́n mọ̀ bá àtìjà. Tí wọ́n pè é bá bú bàbá mi, màá dá padà, màá bú bàbá rẹ̀. Má ṣe bú bàbá. Bẹ́ẹ̀ ni bàbá tí wáàsí ń bẹ, wáàsí káfí dáadáa sóbì ẹni ń bẹ, wáàsí ká máa kírun ní wákàtí márùn-ún ń bẹ, wáàsí ká máa wà láti ń bẹ, wáàsí ká ti dáadáa sọ́mọ́ sí kí wọ́n bẹ, wáàsí ká ronú ọjọ́ àti sọ ń bẹ, wáàsí pọ̀ lọ́rẹ́ pẹ́tẹ́ báwo ni wọ́n ti ń lọ Bàbá Joseph Bámidélé well of my daddy. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ bá mi wálé. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà. Nínú ìwé ẹ̀sìn ti Kristẹni tó kọ́ wa máa jẹ́ ká mọ̀. Mo ti gbọ́ gbogbo tí ẹ̀yin tí ẹ wà ní comment section sọ.
máa nǹkan tí ó send message sí mi, ẹ̀rù bà mí, pípè ti pọ̀ jù, pé kì í ṣẹni tí mo lè dá lóhùn rárá. Ṣùgbọ́n máa fáwọn kankan yé wa sàmà. Mo ti load àwọn ọ̀rọ̀ sínú gan kó tó di pé àwọn èèyàn pè mí pé kì í ṣe ẹni tí mo lè dá lóhùn. Ṣùgbọ́n mo fẹ́ kí nǹkan kan yé wa, ẹni bá mà tó súnmọ́ tẹ́ ẹ mà àdúgbò rẹ̀, ẹ wo fèsì ẹni yìí dáadáa, ẹni tí èèyàn máa ń sá fún ni o. Bàbá yẹn Ọ̀dọ̀fin sọ pé àwọn fúnra àwọn máa jáde, àwọn máa ṣe iṣẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀, àwọn fúnra àwọn máa ṣe program lé lórí. Oh, àyànfẹ́ Samuel senseless alpha ẹ ṣé mo dúpẹ́ pé àwọn máa ṣe program lé lórí. Ẹni bá ti wo fèsì àfà yẹn, ẹ rí i pé bí ẹ bá wo bó ti ṣe ń ranjú sọ̀rọ̀, tí ẹ bá wo fèsì ẹ̀ tẹ́ wo look ẹ̀, ẹ mọ̀ wípé kì í ṣe lásán, tí ò bá lọ́wọ́ drug, tí ò lọ́wọ́ igbó mímu nínú, nǹkan míì tí ń ṣiṣẹ́ ní òkè lọ́hùn, nǹkan kan ti ń run ní upstairs. Etí máa fẹ́ kẹjẹ́ ká kíyèsí leléyìí, wèrè ní ó ń fapá ewúrẹ́ jẹyán, wèrè ní ó fi tan àgùntàn jẹ ká. Mo ti promise yín mi ò ní sọ̀rọ̀ bó ṣe yẹ kí n sọ̀rọ̀. Aha, you get it, Ọlálẹ́yẹ Peter. Ohun tí Yínká TNT sọ fún mi nìyẹn pé ó fẹ́ dá wàhálà sílẹ̀, ó fẹ́ dá ogun sílẹ̀ ni. Àwọn náà fẹ́ lò fún ogun ìjírá. Bẹ́ẹ̀ ni ó fẹ́ mú gbogbo ẹ̀gbára wọn àti bàbá Akéwú gba gold. You are right, you are right. Ó yẹ kalẹ̀ 100% left right. Bọ́jú gbogbo ẹ̀ lọ, àwa ò wá ní ṣe bẹ́ẹ̀. Àwọn kankan ni màá kàn ra correct nínú àwọn ọ̀rọ̀ rẹ̀. Mi ò ní bu, mi ò ní sá, mi ò ní lọ sínú Kùránì, mi ò ní bú mùsùlùmí kankan rárá àti rárá. Mo promise yín, mo appreciate yín. Tí mi bá gbà sí ẹ̀yin followers mi lẹ́nu, a jẹ́ pé mi ò jẹ́ nǹkan kan. Ṣùgbọ́n one, ẹni bá wà ní àdúgbò rẹ̀, ẹ kíyèsí àwọn ìran tó ń sun ṣọ́ọ̀ṣì rẹ̀ tí wọ́n ń dáná sun mọ́sálásí, tó máa ń dáná sun church. Ẹ rí i pé kò yọ mùsùlùmí sílẹ̀, kò yọ kìrìsìtẹ́nì sílẹ̀, kò yọ oníṣẹ̀ṣe sílẹ̀. Ó rí i pé àwọn làwọn dámọ́, tí àwọn pé, tí àwọn wà okay. Ó ṣe jàre lábẹ́ àkóso bó ṣe wù kó lè rí àníbu, but ẹni bá ń bá rìn kó ṣọ́ra, kó wù pé ikú pani leléyìí. Àdúrà lẹ́ bá mi gbà fún, mò ń bọ̀ wá sọ prayer yẹn. Àdúrà tẹ́ bá mi gbà fún yẹn, mò ń bọ̀ wá fún gbogbo ẹ̀yin ènìyàn. Nítorí Ọlọ́run mo bẹ̀ yín, ẹ ṣọ́ra ṣe pẹ̀lú ẹ̀, mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ẹ ṣọ́ra ṣe, kìrìsìtẹ́nì tó wà lágbègbè rẹ̀ ẹ ṣọ́ra ṣe. Agbára kan ò gbọ́dọ̀ wà lọ́dún eléyìí, yóò lò láti fi ba yé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jẹ́ ni. Nítorí Ọlọ́run ẹ ṣọ́ra ṣe. Ó ní gbogbo àwọn mùsùlùmí wọ́n ń preach love, wọ́n ń preach love, ìfẹ́ ìfẹ́ ìfẹ́. Now èmi fẹ́ lọ nínú ìwé tiwa tí í ṣe ìwé mímọ́ ti Ọlọ́run, 1 John chapter 4 bàmú látẹsẹ̀ wo yá ó yá ẹ̀mú látẹsẹ̀ yá. Ẹ jẹ́ kí a fẹ́ràn ara wa. Ẹ kà ní ẹsẹ̀ 12. Nítorí ìfẹ́ ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Now ìwọ tí ò ń wò mí tó bá jẹ́ kó sùn wá bẹ́ẹ̀, sábà mi type one love, one love. Mùsùlùmí one love, Christian one love, oníṣẹ̀ṣe one love. Ẹ sábà mi type one love. Ó tán. Àtẹ̀yìntẹ̀ like love yẹn. Now ibi tí ìfẹ́ bá ti sọnù, ogun ló wà ńbẹ̀, Sátánì ló wà níbẹ̀. Olùfẹ́ jẹ́ ká fẹ́ràn ara wa, yes. Nítorí ìfẹ́ ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Oh, Joe Alabi, God bless you.
Ọláwálé Joshua, one love, one love. Ìfẹ́ tí ọ̀dọ̀ Ọlọ́run wá, yes. Àti gbogbo ẹni tí ó bá ní ìfẹ́. Ẹni bá nífẹ̀ẹ́. A bí nípa ti Ọlọ́run. Àwọn èèyàn Ọlọ́run nìyẹn. Ẹni bá ní ìfẹ́. Bíbélì confirm ẹ̀. Táíwò Ọláyẹmí, you are blessed. Bíbélì confirm ẹ̀. Àwọn tó bá nífẹ̀ẹ́, àwọn la bí nípa tọlọ́run. Mo ti Adébáyọ̀, ẹ sáà máa type one love. Ẹ ṣé mo dúpẹ́. Tèmi, you are blessed. One love, one love, one love. Ẹ kàwé. Ó sì mọ Ọlọ́run. Ẹni tó nífẹ̀ẹ́ ló mọ Ọlọ́run. Ẹni tí kò bá ní ìfẹ́. Any other person tí ò nífẹ̀ẹ́, bàbá wòlíì Akíntayọ̀, one love. Ó ṣe jàre. Aha. Mohammed Abdul Rauf, one love, one love, one love. Everywhere, one love. Yes, ẹ kàwé. Ẹni tí kò bá ní ìfẹ́. Ẹni tí ò bá nífẹ̀ẹ́. Kò mọ Ọlọ́run. Kò mọ Ọlọ́run. Nítorí pé ìfẹ́ ni Ọlọ́run. Ìfẹ́ ni Ọlọ́run. Ìfẹ́ ni Ọlọ́run. God is love. Ọlọ́run kì í ṣe Mùsùlùmí. So yẹ báyìí, Ọlọ́run kì í ṣe Kristẹni. Ọlọ́run kì í ṣe oníṣẹ̀ṣe. Àṣírí kan nìyẹn mo dání. One love. Tó bá ti nífẹ̀ẹ́, o ti ní Ọlọ́run. Ọ̀rọ̀ Kristi wípé nígbà tí amòfin kan wá bá ní ọ̀gànjọ́ òru, kí ni mo lè ṣe tí màá fi jogún ìjọba Ọlọ́run? No. Ìyẹn kọ́. That's Luke 18:18. Ibẹ̀ yẹn kọ́ ni mo lọ. Ó ní olùkọ́ni, òfin mẹ́wàá ti pọ̀ jù. Ẹjọ́ èwo ni kí n lò? Bí méjì àbí mẹ́ta tí mo lè máa múlò bí ò lè. Mi ò lè ti ẹ̀rìn pẹ̀lú mẹ́wẹ̀ẹ̀wá. Ẹ ṣé mo dúpẹ́, gbogbo yín ni mo ń kí o. One love, one love. Now, Jésù wá dá lóhùn, òfin òun ṣe mẹ́wàá. Òun ṣe mẹ́wàá rárá. Méjì péré ni. Ó ní mẹ́wàá ni Mósè okay, jẹ́ kí n fi yé ọ. Àwọn ètò bẹ̀rẹ̀ láti 1 to 4 àbí 1 to 5. Ó ní fi gbogbo ọkàn rẹ, gbogbo àyà rẹ, gbogbo agbára rẹ fẹ́ Olúwa Ọlọ́run rẹ. Ó ní gbogbo yẹn kọ́fà. Sórí mẹ́rin àbí márùn tó kù yẹn, love your neighbor as yourself. Fẹ́ràn ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. That's why màá kàn ra sọ̀rọ̀ nípa ìfẹ́ tó ní wọ́n ń preach yẹn. Gbogbo ẹni tó ń tẹ like love yẹn, ayé ẹ̀ ò ní ha in the mighty name of Jesus Christ. Ẹ ní sìnkú ọmọ, ẹ ò ní jìyà, ẹ ò ní mọ̀nira, ìlú ò ní lè mọ́ yín. Gbogbo bí tí ẹ̀sìn ti ba idẹ́ tó ti dàlúrú, bàbá mi máa tó ṣe. A ò ní ìtura, a ò ní bá wọn jìyà mọ́. One love. Ẹ ṣé mo dúpẹ́. One love. Oyèmákin Enua. Ẹ kàwé díẹ̀ sí. Nípa èyí ni a gbé fi ìfẹ́ Ọlọ́run hàn nínú wa. Nípa èyí la gbé fi ìfẹ́ Ọlọ́run hàn nínú wa. Nítorí tí Ọlọ́run rán ọmọ bíbí kan rẹ̀ ṣoṣo sí ayé. Ọlọ́run rán ọmọ bíbí kan ṣoṣo sí ayé, yes. Kí àwa kí ó lè yè nípasẹ̀ rẹ̀. Yes. Nínú èyí ni ìfẹ́ wà. Ibẹ̀ ni ìfẹ́ wà. Kì í ṣe pé àwa fẹ́ Ọlọ́run. Kì í ṣe páwa la fẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n òun fẹ́ wa. Ọlọ́run ló fẹ́ wa. Ó sì rán ọmọ rẹ̀ láti jẹ́ ètùtù fún ẹ̀ṣẹ̀ wa. Now, Ẹ̀kàdé 12, yes. Olùfẹ́. Olùfẹ́. Bí Ọlọ́run bá fẹ́ wa báyìí. Ọlọ́run bá fẹ́ wa báyìí. Ó yẹ kí a fẹ́ràn ara wa. Ó yẹ ká fẹ́ràn ara wa, both Muslim, Christian and traditional worshipper. Now, fẹ́ràn ẹnìkejì rẹ bí ara rẹ. Love your neighbor as yourself. Tí ẹni ìbá ti wá ní wọ́n pírísì ìfẹ́, ẹ̀sìn ló yẹ ká máa sọ nípa rẹ̀. Ẹ̀sìn ẹ ti ní ká má bàjà. But àní bàjà, àní sọ ń pa ẹ̀ rárá. Ọlọ́run ò ní ẹ̀sìn, ìfẹ́ lọ́lọ́run. Àwa la dáyé, la sọ pé báyìí la fẹ́ jẹ́. Àwọn tó darí wa ni wọ́n fún ẹ̀sìn wa lórúkọ. Báà náà tún ṣe dàgbà tún pín yẹlẹyẹlẹ nínú ẹ̀sìn Mùsùlùmí. Àwọn náà tún ní bóyá àlìsúnà làwọn ń jẹ́. Àmọ́ oríṣiríṣi àwọn tó wà nínú ẹ̀sìn yẹn ó ti pín yẹlẹyẹlẹ bẹ́ẹ̀ lọ. Kálukú ló ń wá ọ̀nà tiẹ̀, àtọgbọ́n tiẹ̀, àtẹ̀kọ́ tiẹ̀. But Ọlọ́run tí wọ́n sọ wípé yóò finá jó yín, Ọlọ́run ìfẹ́ ni o kò lè finá jó wa. Ẹ jẹ́ kí n padà sórí àdúrà tí mo fẹ́ kẹ́ bá mi gbà torí time ti lọ. Mo ní mo fẹ́ join program ọmọ mi. Arákùnrin àtàrábìnrin, ẹ kọ́kọ́ bá mi gba àdúrà yìí fún ọ̀gbẹ́ni Àáfàá Lẹ́gbà yẹn. Kọ́lọ́run kó lọ bá pàdé, kí Jésù lọ bá pàdé kó wọnú rẹ̀. Ǹjẹ́ ẹ mọ̀ pé láti ilẹ̀ ẹni tí Ọlọ́run fẹ́ ni Fáráò tí wọ́n pè ní Fìràónà. Ọlọ́run fẹ́. Kódà nínú ẹ̀kọ́ ó ní odò kan tó àtọ́lọ́run ti dá májẹ̀mú. Bẹ́ẹ̀ ni sà. Odò yẹn tó bá ṣẹ̀, kò sí bẹ́sẹ̀ yẹn ṣe lè pọ̀ tó ẹ bá mi tẹ love and like mọ́, mi fẹ́ kó há. Ẹ jọ̀ọ́
bí ẹ̀ṣẹ̀ Fáráò ṣe wulẹ̀ kó pọ̀ tó bá ti lọ sódò yẹn tó yíra nínú ẹrọ̀fọ̀ Ọlọ́run á forgive ẹ̀. But nígbà tó Ọlọ́run rí pé kò fẹ́ change, ọjọ́ tó ń lọ sí odò yẹn ó ní Mósè lọ pàdé rẹ̀, ó ti ń lọ sódò. Because tó bá ti lè wọ odò yẹn májẹ̀mú ni láàrin èmi àti ẹ̀, tó bá ti lè wọnú odò yẹn n tó bá wù kó ṣe máa tún dáríjì. Mósè wá lọ pàdé ẹ̀. Olúwa ní kí n sọ fún ẹ, Ọlọ́run tó dá ayé àtọ̀run sọ pé jẹ́ kí àwọn ènìyàn mi kó lọ. Inú kan bí ó padà lẹ́yìn lọ́nà odò yẹn ni ó ní ta tiẹ̀ lọ́lọ́run náà tí màá tiẹ̀ fi gbóhùn rẹ̀ gbọ́gàn bá ibi tó ti ṣiṣẹ́ nìyẹn. Àáfàá lẹ́gbà ẹ bá mi gbàdúrà fún kọ́lọ́run kó wárí kó ṣe àtúnṣe ayé rẹ̀. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ o. Bàbá tó wà lóníṣà yẹn sọ pé àwọn mẹ́rin làwọn mọ̀ bọ́ tí wọ́n pọ̀ tí wọ́n lérí ogun lérí ìjà. Ní kúkúrú ẹ wá tún bá mi gba ìdàkejì àdúrà. Tó bá kọ̀ tí ò yí padà, Olúwa má mú débi ire o, má mú débi tó ga o. Because bẹ́lẹ̀ ìbá lọ jẹ́ gọ́fúnà, kì í ṣe Kristẹni ló máa jìyà o, kì í ṣe oníṣẹ̀ṣẹ̀ ló máa jìyà o, ọ̀pọ̀ Mùsùlùmí náà máa jẹ ìyà lọ́wọ́ rẹ̀. Kí mọ́tẹ̀ ti sọ pé jẹ́ president, ifun tó bá jẹ́ councillor ládùúgbò tàbó bá jẹ́ chairman local government. Tí ò bá ti yí padà, Olúwa má mú débi tó ga, má jọ̀wọ́ rẹ̀ tẹ ọ̀pá àṣẹ. Tó bá láwọn ọmọ tó ní wà irú wa rẹ̀ nínú, má jẹ́ kan débi tó pa àṣẹ wà. Àdúrà yẹn ni ẹ bá fi ràn lọ́wọ́. Má jẹ́ kan débi tí wọ́n ti lè pàṣẹ tó máa give authority tó gun máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá àbí Nàìjíríà. Olúwa má fààyè gbà débẹ̀. Àdúrà yẹn ní kẹ́ bá mi fi ràn lọ́wọ́. Tó bá yí padà fáyìn, tí ò bá wá yí padà, méjèèjì àdúrà yẹn ló máa gbà lọ́dọ̀ Ọlọ́run. Mo tún kí wa lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin ènìyàn, ẹ kú faradà, ẹ kú sùúrù. Inú mi dùn lọ́pọ̀lọpọ̀. Mo wà pẹ̀lú yín nígbà gbogbo. Ẹ̀yin tẹ́ ń béèrè fún ẹ̀kọ́ sí nípa bá a ṣe ń gbélé ayé, tá à ní lè fara kọ́gi, tá à ní fara kọ́ ọ̀pẹ̀, tá a gbọ́dọ̀ ṣọ́ra. Bóyá lọ́la tó bá máa jọ́la máa jẹ́ kẹ́ ẹ mọ̀, nítorí ẹ̀mí ń fẹ́ ó ṣàìlera fún ara. Mo ń sọ nípa ààyè há díẹ̀. Bó bá yìí bá gbà mí, máa sọ béèyàn ṣe gbélé ayé pẹ̀lú àlàáfíà àti ìrọ̀rùn téyìn ò ní tẹ́ báṣubàṣu. Mo ń sọ nípa gbogbo àwọn tá à ń kéwé, tá à ń kégbò, tá à sọ pé gbogbo wọn tẹ́ ń fún létò ní mídíà tí wọn náà ti doníṣègùn tó di babaláwo. Màá fi àwọn àṣírí kan hàn ọ́ bó ṣe ní farapa tó gbọ́dọ̀ kíyèsára. Yóò dára fún wa. Lẹ́ẹ̀kan sí, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Mo gbàmọ̀ràn yín. Mo dá dúró níbi tí mo dé yìí. Mo gbàmọ̀ràn yín. Àwọn tí wọ́n ti náà máa jáde fún. Ifo kí n tiẹ̀ tó lajú kí n tó dì í, Noah ti jáde. Ọmọ mi Noah Ezekiel ó ti jáde. Tí Mr. ẹ̀ṣẹ̀ ń pè pé kó ṣe sùúrù, àwọn èèyàn ti ń pè mí, ó ti jáde sórí mídíà, àwọn bloggers yẹn ti gbé. But no matter what, mo ti gbọ́ ti yín. Àti ṣe sùúrù. One love, one love, one love, one love. Títà tó fi pàdé, ẹ wà lálàáfíà o. Yóò dára fún wa. Ẹ ṣé púpọ̀. Ayé yín ò ní bàjẹ́, ilé wa ò ní bàjẹ́, ọ̀nà wa ò ní bàjẹ́. Àwọn ọmọ wa ò ní ya wèrè tí wèrè ó fi tán lẹ̀. Àní dírá dáradára. Orí wa ò ní burú bí egun tí ń lé wèrè. Lórúkọ Jésù, ọkàn wa balẹ̀. A máa rí bá ti ṣe, a máa rọ́nà gbégbà, àti jẹ, àti mu, àti ná, àti lò, kò ní nira fún wa. Gbogbo ọ̀nà tó ń gbà ké Ọlọ́run ní dójú àdúrà tí ọ, àdúrà ẹ máa gbà. Bó ṣe máa rí nìyẹn, táìpù àmì láì mọ iye gbà, kọ́ rẹ̀ bá mi pín fídíò yìí. Táàtò máa fi pàdé, àlàáfíà ní fún yín o. Ẹ ṣé mo dúpẹ́.